Ọjọ́ àánú lónìí tí ṣe ọjọ́ kìíní nínú oṣù kọkànlá. Ọlọ́run ọba yóò fi àánú aláìlópin yóò fi wá wárí o. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ní ṣọjọ́ Wednesday ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún àti àrípadà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti àwọn gómìnà tí í ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ti dá sí ọ̀rọ̀ fàákájà tó wà láàrin àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers àti gómìnà ìpínlẹ̀ ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Ìdí rèé tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti ká lára bàbá o ń ló pe gbogbo àwọn èèyàn ọ̀hún sí ọ̀rọ̀ kan èyí tó fẹ́ máa di fàákájà èyí tí wọ́n fi ń dúnkokò mọ́ gómìnà ìpínlẹ̀ Rivers wípé wọn yóò yọ ọ́ gẹ́gẹ́ bí gómìnà kúrò ní ipò náà, èyí tí àwọn aṣòfin ọ̀hún ti ìpínlẹ̀ náà tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Rivers ọ̀hún Siminalayi Fubara òun ló sá kíjokíjo lọ bá ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn àgbààgbà èyí tó ọ̀rọ̀ kan wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o, àti wípé kí wọ́n gba òun nítorí wípé bàbá ọmọ ò ní lajú rẹ̀ kí tàlùpàdé kíkìnìún kó jẹ ọmọ rẹ̀ o. Ní báyìí ìpàdé ọ̀hún tó wáyé nílùú Àbújá lánàá o, níbi tí a ti rí alákòóso fún olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó fa ìṣàkóso ìpínlẹ̀ Rivers lé Fubara lọ́wọ́ ìyẹn Wike Fubara tó ń ta àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP àti ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé onígbòńkẹ́lẹ́ kan èyí tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe o. Níbẹ̀ ni wọ́n ti wá ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro èyí tó wà ní ìpínlẹ̀ Rivers tí àlàáfíà tó sì ti bẹ̀rẹ̀ sí ní ìjọba o. Ọ̀rọ̀ ọ̀hún èyí tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed tó padà fi léde fún àwọn akọ̀ròyìn ó ní lẹ́yìn ìpàdé náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún ṣe pẹ̀lú ìpàdé o èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀nà àbáyọ tó ń ti àtúntò eléyìí tó lọ́rìn tí wọ́n ní yóò dé bá iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣé àwọn àgbààgbà ló ní má ṣe ní má mọ̀? Ẹni tó bá ti ṣe ohun tí ò yẹ kó ṣe ò dandan ní kí ojú rẹ̀ kó rí nǹkan eléyìí tó ń wà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ àwọn ènìyàn méjì kan èyí tí wọ́n ní wọ́n fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin kan lọ́jọ́ Sunday àìkú èyí tó kọjá yìí. Àwọn afurasí méjì ọ̀hún Joy Chigozie àti Musa Saliu, àwọn méjèèjì wọ̀nyí o ni wọ́n ti mú báyìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó èyí tí wọ́n ní wọ́n ṣe ìgbádùn ìkẹ́rùkẹ́ ti alágídí pàǹkùkù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n kan o ní agbègbè kan èyí tó wà lójú òpópónà pápákọ̀ òfurufú o ní agbègbè Kirikiri ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sunday eléyìí tó di pé wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Kirikiri létí o ní nǹkan bíi aago 10:30 alẹ́ ọjọ́ Monday. Láti ìgbà náà iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà ti kù sí ìrìn àjò ọ̀hún tí wọ́n ti fi rí Joy Chigozie àti Musa Saliu tí wọ́n rọ́wọ́ tó gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní ọjọ́ Sunday ni wọ́n mú ọmọbìnrin eléyìí tí wọ́n ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú rẹ̀ yìí tí í ṣe ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 years ni wọ́n tàn lọ sílé ìtajà àǹtí rẹ̀ kan tí wọ́n sì rọ́ ní ọtí yóò bá mú o kó tó di pé àwọn géńdé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń wọlé jáde lára ọmọbìnrin náà lẹ́yìn tí ọmọbìnrin ọ̀hún tó ti mu ọtí kankan ògógóró yò tí ò mọ ohun tó ń ṣe o. Èyí tí wọ́n ní ọ̀kan nínú wọn
ló tan ọmọdébìnrin ọ̀hún lẹ́yìn tó ti yó ni wọ́n tàn lọ sí ilé ìkan nínú àwọn ọkùnrin ọ̀hún kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé jáde lára ọmọbìnrin náà, èyí tó jẹ́ kí àwọn bíi mẹ́ta nínú àwọn ènìyàn márùn-ún ọ̀hún ti ṣe gédé ọkùnrin kí wọ́n na pápá bora kó tó di pọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ méjì nínú wọn o. Ní báyìí ìwádìí ti ń lọ láti lè rí àwọn ìtókù tí wọ́n na pápá bora yìí láti lè rí wọn mú o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ, ó ní ẹgbẹ̀rún Samuel wọn kò lè sá mọ́ Ọlọ́run bá lọ́wọ́ o. Ó ní ìyà tí yóò jẹ wọ́n ó sì ń gbatẹ́gùn lọ́wọ́ ni o. Ní gẹ́ tó bá gba afẹ́fẹ́ tán o, wọ́n náwó tó àwọn èyí tó na pápá bora tí wọn yóò sì fi ìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Ó kéré tán ènìyàn mẹ́ta lọ́jọ́ náà bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìgbà tí ènìyàn méjì tí wọ́n sì farapa yánnayànna o níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó wáyé o ní ojú òpópónà Ìtamàgà sí Ìjẹ̀dẹ̀ nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 8 ó kọjá ìṣẹ́jú 5 lówùúrọ̀ àná tí ṣe ọjọ́ Ìṣẹ́gun níbi tí ọkọ̀ Toyota kan tó ti lọ kọlu kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tó sì jẹ́ pé àwọn ènìyàn mẹ́ta nínú kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún tí àgbàlagbà kan àti àwọn ọmọléèwé méjì tí wọ́n wà nínú rẹ̀ ni wọ́n jẹ́ Ọlọ́run bá nípè lójú ẹsẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ní ìgbà tí awakọ̀ èyí tó wa kẹ̀kẹ́ márúwá náà tóun farapa yánnayànna àti akẹ́kọ̀ọ́ kan èyí tóun náà wà ní ojú òpópónà ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ èyí tí ọkọ̀ ń kọlù tóun náà sì fi ara pa èyí tó fà á kí wọ́n dákú lọ gbárí tí wọ́n sì kó wọn lọ sí ilé ìwòsàn. Àwọn ènìyàn méjèèjì ọ̀hún èyí tí wọ́n ní wọ́n farapa yìí ni wọ́n ti wà nílé ìwòsàn tí wọ́n sì ti ń gba ìtọ́jú ní ìgbà tí àwọn ènìyàn mẹ́ta èyí tó wà nínú kẹ̀kẹ́ márúwá náà tí àwọn tí wọ́n gba ìkúrú jẹ lọ́wọ́ ìbọra lójú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Sẹ̀lẹ̀ bus stop ní Ìjẹ̀dẹ̀ ní ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìjẹ̀dẹ̀ ní ojú òpópónà Ìtamàgà nílùú Ìkòròdú. Ní báyìí wọ́n ti wá ṣe ìkìlọ̀ wípé kí àwọn awakọ̀ kí wọ́n máa yẹra fún eré àsápajúdé o nítorí wípé látàrí eré àsápajúdé èyí tí awakọ̀ Toyota yìí sá o ń ló fi lọ kọlu kẹ̀kẹ́ márúwá níbi tí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sì ti fi ara pa. Wọ́n ní ẹni tó wa ọkọ̀ Toyota náà ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ jàmbá ọ̀hún ṣẹlẹ̀ ń ló ti na pápá bora báyìí. Nínú ìròyìn amúlòdùn, gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Dàmínì Ògúlù tí gbogbo èèyàn mọ̀ sí Burna Boy ló ti sọ di mímọ̀ wípé eré kan èyí tó yẹ kóun lọ kọ ní Dubai ní orílẹ̀-èdè United Arab Emirates èyí tí owó eré ọ̀hún tó mílíọ̀nù $5 lòun ti kọ̀ jálẹ̀ tóun ò gba eré náà o látàrí wípé òun ò ní àǹfààní àti àyè láti fa igbó tútúyè nínú ìlú náà gẹ́gẹ́ bí òfin èyí tó wà ní orílẹ̀-èdè United Arab Emirates ní Dubai lọ́hùn wípé ní àwọn ibùdókọ̀ agbègbè ìgbafẹ́ àwọn etídò àti ní agbègbè ìta gbangba o wọn kò fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti fa sìgá, igbó tàbí lílo àwọn oògùn olóró. Ẹnikẹ́ni tí wọ́n bá ti mú ní orílẹ̀-èdè náà ni wọn yóò ṣe ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin èyí tí wọ́n fi gbé àwọn ọ̀rọ̀ mú kalẹ̀. Ìdí rèé tí Burna Boy tó fi kọ̀ jálẹ̀ wípé òun ò ní lọ ibi tóun ó ti dàbí ẹlẹ́wọ̀n tóun ò ní àǹfààní àyè láti fa igbó tútúyè òun gẹ́gẹ́ bí ìṣe òun tóun ti máa ń fa o. Ó ní ìdí rèé tóun ṣe kọ̀ jálẹ̀ láti gba eré ọ̀hún èyí tó tó mílíọ̀nù $5 owó ilẹ̀ Amẹ́ríkà tóun sì sọ fún wọn wípé òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju eléyìí tí ó kẹran dání tí ó mú ìṣòro. Ó ní kí wọ́n máa mú owó wọn lọ o nítorí pé igbó fífà, igbó mímu ó ti bá ẹ̀jẹ̀ òun dọ́gba. Bóun ò bá rí igbó fà wọn ò máa ṣe bẹ́ni tó mu gbó ni o. Ó ní ìdí rèé tóun ṣe kọ̀ jálẹ̀ láti má gba eré ọ̀hún láti Dubai gẹ́gẹ́ bí Burna Boy bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn lórí ìkànnì ayélujára rẹ̀. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ní orílẹ̀-èdè England lọ́hùn-ún ni wọ́n ti ṣetán báyìí o tí wọ́n ti ń gbáradì láti ta ọ̀kan nínú àwọn ọmọ agbábọ́ọ̀lù wọn tí ṣe ẹni ọdún 27 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England eyín Ivan Toney
nínú owó eléyìí tó tó mílíọ̀nù lọ́nà 100 owó pọ́ùn èyún 80 million euros báyìí tí ó bá fi dé nínú oṣù kínní ọdún tó ń bọ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United àwọn ni wọ́n ti ń gbà lérò láti nawọ́ gan ọmọ agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ Chelsea ọmọ ọdún 24 tí ṣe ọmọ orílẹ̀-èdè Igilandi adọ̀wẹ́yìn múyìn eyín Trevor Chalobah ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ni wọ́n ti ń ṣe wòsíwòbíwòbẹ̀ máa bọ̀ bí ẹni tó ń ta ice cream. Bákan náà gólí eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn gólí ò fi ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Cameroon eyín Andre Onana ló ti sọ di mímọ̀ wípé òun ti ṣetán báyìí láti fi ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United sílẹ̀ tí ó bá fi di oṣù kínní ọdún tó ń bọ̀ kóhun darapọ̀ mọ́ àwọn ikọ̀ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Cameroon báyìí tí yóò kópa nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ilẹ̀ adúláwọ̀ èyí tí ó bẹ̀rẹ̀ nínú oṣù kínní ọdún 2024 eyín African Cup of Nations AFCON èyí tí ó bẹ̀rẹ̀ nínú oṣù kínní. Ọ̀nànà ni òun fẹ́ gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè òun nítorí pé orílẹ̀-èdè ti tòun ní orílẹ̀-èdè òun o. Bákan náà ẹ jẹ́ kí n mú eléyìí wá ká tó lọ sínú ìròyìn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé o. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, Chelsea àti Real Madrid ni wọ́n ti ṣetán láti gbé ọmọ léjeléje ọmọ ọdún 17 yìí tó gbá àrígbọ̀ngbọ̀n fún orí tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Irish báyìí eyín Najbrazi ni wọ́n ti ṣetán láti gbé kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Shamrock Rovers tó wà lọ́wọ́ o. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, Arsenal àti Real Madrid àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti tówó kalẹ̀ tí wọ́n ti gba owó alájẹṣẹ́kù owó onírú owó níyọ̀ láti gbé ọmọ léjeléje ọ̀hún pẹ̀lú bí ọmọ òun bó ṣe ń ṣe dáadáa nínú ikọ̀ Shamrock Rovers èyí tó wà lọ́wọ́ báyìí tí ó bá fi di nínú ọjà pàṣípààrọ̀. Ẹ jẹ́ ká mú díẹ̀ wá nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó máa wáyé ní òní ní orílẹ̀-èdè Igilandi báyìí. Ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United àwọn yóò gbàlejò ikọ̀ Arsenal. West Ham United yóò gbàlejò ikọ̀ Arsenal láti Emirates lọ́hùn-ún. Bákan náà Bournemouth yóò gbàlejò Liverpool lónìí ní gbogbo ẹ̀ aago 9 alẹ́ ní gbogbo ẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ìgbà tí Chelsea náà àwọn yóò wà lórí afárá wọn o tí wọ́n máa retí àwọn Blackburn Rovers kí wọ́n máa gbé ọkọ̀ wọn bọ̀ láti wá wojú wọn o. Everton náà yóò wà lé wọn o ní ìgbà tí wọ́n máa retí Burnley kí àwọn náà máa bọ̀ lọ́ọ̀dẹ̀ wọn o. Manchester United ẹ̀yin tí Manchester United ẹ jẹ́ kí n rí ọwọ́ yín lókè. Manchester United yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United bó ṣe máa wà nìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ torílẹ̀-èdè Igilandi fún ti tòní. Ẹ jẹ́ kí n wá mú àdàgbà ètò padà máa bọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti Nigerian Professional Football League eyín NPFL èyí tó máa wáyé lónìí ti ṣe ọjọ́ kìíní ọjọ́ àánú Wednesday nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ní ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Akwa United wọn yóò gbàlejò Gombe United. Bákan náà Atland tìlú Òwèrì àwọn yóò gbàlejò Rivers United nígbà tí ikọ̀ Kano Pillars àwọn náà yóò gbàlejò Bayelsa United. Bákan náà Kwara United àwọn náà yóò gbàlejò Sporting Lagos. Gbogbo ẹ̀ tí ó bá fi di aago 4 ìrọ̀lẹ́ òní ní gbogbo ẹ̀ yóò máa gbìnàyà láwọn ikọ̀ eléyìí tá a dárúkọ yìí. tó Yorùbá bọ̀ wọ́n ní kì í nù kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí lọ́bẹ̀ oge o. Gbogbo tó bá ti ní ìbẹ̀rẹ̀ náà ló ní òpin. Ẹ jẹ́ ká fi àtẹ̀gbá ìròyìn tòní tì sí bíbà yìí títí dojú ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ tún ròyìn míì fún mi Adénúgà lóko mi ire àtayọ̀ mi ti wà o. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.